à ń gbé ayé ọ̀dájú, à ń jẹ̀jẹ̀ ọ̀dájú, bẹ́ẹ̀ là ń lọ́kọ ọ̀dájú, là ń láya ọ̀dájú. Àgbààgbà ọ̀dájú tún yí wa káàkiri ní ilẹ̀ Yorùbá. Ohun gbogbo mímí wọn ọ̀dájú ni, ìwà tí wọ́n ń wù ọ̀dájú ni, ìsọ̀rọ̀ ẹnu wọn ó fi hàn pé ọ̀dájú ni wọ́n. Aṣọ tán ń wọ aṣọ ọ̀dájú ni. Tẹ́ ẹ bá ti rí wọn gan ẹ ti mọ̀ pé ọ̀dájú ni wọ́n. Gbogbo ẹni tí ìfẹ́ ni fúnre, gbogbo àgbààgbà tó jẹ́ pé tèmi nìkan náà ń rò tí wọn ò rọ́jọ́ ọ̀la, gbogbo àgbààgbà tó ń lùlù bámúbámú ni mo yó. Mi ò mọ̀ pé bí ń pọ̀ ọmọ ẹnì kọ̀ọ̀kan. Gbogbo àgbààgbà tó gbàgbé ọ̀la tán fè ní tán fi ń bọ̀ lájẹ́. Bí ọ̀dẹ̀ òdùn, àwọn àgbájọ wọn àná wọn ní bí ìgbẹ́ nìgboro rí. Bí ọ̀dẹ̀dẹ̀ ò bá dùn, wọ́n ní bí ìgbẹ́ nìgboro rí. Wọ́n ní kò ní í sí ọmọ tálákà kan tí ó ròde ẹmu. Ẹ máa dé o, ẹ máa bá mi di ọ̀rọ̀ ọ̀hún. Bóyá òótọ́ ni, bóyá irọ́ ni. Ọ̀dẹ̀ òdùn bí ìgbẹ́ nìlú rí. Kò wá sọmọ tálákà kan tí ó ròde ẹmu. Wọ́n ní tí ò bá wá sọmọ tálákà tó ròde ẹmu, sọmọ olówó dẹ̀ ń ṣènáwó. Àwọn àgbájọ wọn àná wọ́n ní ìyẹn gangan lọ jẹ̀lú. Ẹ gbọ́, kí là ń pè ní ọ̀jẹ̀lú? Àwọn ọ̀dájú èèyàn ni. Òjálé onílé fi bó tiẹ̀ mọ́lẹ̀. Kí là ń pè ní ọ̀dájú? Àwọn ìka ènìyàn ni. Tó jẹ́ pé tẹ̀mí aráàlú bá ń bọ́ kò kàn wọ́n. Àwọn ọ̀dájú ènìyàn, àwọn ìka ènìyàn tá à ń pè ní àgbààgbà, ṣùgbọ́n tí wọ́n wo àgbààgbà tá à ń pè ní olórí, ṣùgbọ́n tí ọgbọ́n olórí ò sí nínú wọn, tá à ń wò wọ́n gẹ́gẹ́ bí aláṣẹ, ṣùgbọ́n tó jẹ́ pé àṣẹ títí wọ́n fi ń bàlú jẹ́ ni, tá à ń wò wọ́n gẹ́gẹ́ bí ẹni tí ò túlú ṣe, tó jẹ́ pé àwọn gan ló ń dà lúrú. Àwọn ọ̀dájú ènìyàn tí àwọn bàbá tàná fi gbogbo agbára wọn tó fi tó ayé wọn ṣe káyé wọn bá lè lójú, táwọn wá dépò àgbà tán ba nǹkan jẹ́ lọ fún wa ni. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi pátápátá, lókùnrin lóbìnrin lọ́mọdé lágbà, káàkiri gbogbo àgbáyé, gbogbo ojúlówó ọmọ Yorùbá ni mo kí. Ẹ̀yin ọmọ kóòtù òjíire, ẹ̀yin ọmọ odù tó dá ìwà, ẹ̀yin ojúlówó ọmọ ọkọ, torí ọmọ ọkọ kì í fọwọ́ òsì júwe lé bàbá ẹ̀. Ẹ̀yin tó jẹ́ pé mímí tẹ̀ ń mí kí ìran Yorùbá ọmọ bàjẹ́ ni. Ẹ̀yin mímí tẹ̀ ń mí tó jẹ́ pé tí aburú kan ẹ fẹ́ káburú kan ó ṣẹlẹ̀ sí ìran Yorùbá mọ́, pé ẹ nígbà kan tó kí ìran Yorùbá pé ẹ kú ọ̀fọ̀ ẹ kú ara fẹ́ra kù látọwọ́ Fúlàní mọ́. Mo kí yín, mo forúkọ bàbá Prọfẹsọ Banji Akíntóyè kí yín, gbogbo àwọn bàbá tán sáré káàkiri mo forúkọ wọn kí yín, àtàwọn ìyá tó ń sáré káàkiri tó ń pòǹgbẹ fún àlàáfíà fún ìran Yorùbá. Mo fi kí yín, mo kí yín lórúkọ olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, the Donald Trump of Yoruba land, Donald Trump of Yoruba land. Mo fi kí yín, bàbá mi Ọláwálé, adára fún yín, ojú òní tìyín, àgbàrá yìí fòkòtò, ire ayé yín ò ní fò yín ro. Mo fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa kan, Architect Akíọlá George. Mo rí fídíò tẹ́ ẹ ṣe sà, ẹ kú gbìyànjú bí ẹ ti là á, bí ẹ ti yànnàná ẹ̀ kí ìran Yorùbá má tún sunkún nínú December yìí. Ẹ yànnàná ẹ̀ dáadáa, ẹ yànnàná ẹ̀. Ṣùgbọ́n sà, ẹ ti sọ ní ọ̀rọ̀ yìí pé àwọn ibì kọ̀ọ̀kan lẹ máa dárúkọ. N tó máa mú mi sọ̀rọ̀ nípa ẹ̀ sà, torí pé wọ́n ní ọkùnrin tí ń sun rárá fọkùnrin ẹgbẹ́ akọ iṣẹ́ ló ṣe, kò ní sun yín kò ní rẹ̀ yín o. From Ìláwẹ̀ tó kí náà tún porúkọ ìlú yìí, ẹ̀rí jiyàn ní àná mọ́jú sà, àwọn ará bíbá jáde síta wọn àtàkì àwọn èèyàn wa, àwọn ọmọ Yorùbá tó ń bọ̀ láti Ìbàdàn wọn ni wọ́n jáde sí wọn. Tí ò bá jẹ́ pé dírẹ́fà yẹn mọ mọ́tò wà, ó ní màálù náà dàdí ọ̀nà, méjì nínú wọn wá gbé AK-47 síta. Ó ní Ọlọ́run ló ní kóun ti súnmọ́ kó tó gbé AK-47 yẹn sókè. Òun àti AK-47 yẹn ni mọ́tò gbá sígbó. Ibẹ̀ yẹn ẹ máa ní bá mọ̀ ní Èkìtì dáadáa, sharp corner wà ń bẹ̀. Àfẹ́lẹ́ ìdẹ́rùbà ẹ̀yin ọmọ Yorùbá, àdẹ̀fẹ́lẹ́ ìdẹ́rùbà ẹ̀yin tẹ́ ẹ̀ rìnrìn àjò. Gbogbo ibi tí bàbá yẹn dárúkọ pátápátá ní kẹjẹ ká kíyèsára ń bẹ̀ o. Gbogbo bẹ̀ náà wà, wọn àparọ́, inú gbóná wà. Láàárọ̀ nígbà táwa gbọ́ nípa ẹ̀, tẹniyẹ pé Ọlọ́run ló yọ wọ́n ń bẹ̀ lánàá. Èmi ti tẹ̀lé wọn débẹ̀, mo dẹ̀ rí gbogbo ibi tí mọ́tò ti wọgbó tó ti padà jáde. Tí ò bá jẹ́ni tó mọ mọ́tò wà ní, tí mọ́tò yẹn bá lọ dànù síbẹ̀, gbogbo wọn náà máa kó wọgbó. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run kó gbogbo wọn yọ.
à ń sọ eléyìí kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lè mọ̀ pé n tà ń wí òdodo ní ṣùgbọ́n torí pé wọ́n ti wẹ̀wù ọ̀dájú kò kàn wọ́n most especially those people call their leader in Ekiti kì í ṣe Ekiti nìkan iná Ondo ọlẹ́mísẹ́yìn Yorùbá general à ń sọ fẹ́yìn bàbá yìí ẹ̀yin bàbá 30 90 pé àwọn ìwà burúkú táwọn tó ń bọ̀ lẹ́yìn yín fẹ́ wù ọwọ́ ṣé ká sọ pé ọwọ́ yín náà ti ń kọ́ ni nígbà tẹ́ ṣì wà active gan tá à ń pè yín pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ẹ mọ́ wá solution kiri mọ́ we are trying we are looking for solution ẹ mọ́ wá solution kiri mọ́ pé solution ti ń bẹ lọ́wọ́ wa ṣùgbọ́n ẹ̀kẹ́tì ikú ṣe ẹ ṣe pípẹ́ ẹ gbọ́ ìwà ọ̀dájú tí àwọn tó ń bọ̀ lẹ́yìn lẹ́mísẹ́ ìwà ọ̀dájú ti fún àwọn tẹ́ ẹ fi sí ipò agbára ń wù lọ́wọ́lọ́wọ́ ọwọ́ yín náà ti rí ìwà burúkú tó ń wù lọ́wọ́lọ́wọ́ ọwọ́ ẹ̀yin bàbá yìí náà ti rí mo rí fídíò kan ó mà ṣe mo ti sọ mo àtútù sọ again bó ṣe ní kí n máa sọ DSS Nigeria Police don't look for me o mo ń bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá bí tọmọ bá fẹ́ gba owó skul lọ́wọ́ bàbá ẹ̀ tí bàbá ò bá tètè fún ọmọ lórí ọ̀fẹ́ àti ṣàlẹ́jì bàbá pé ńgbà tẹ́ ẹ mọ̀ pé ẹ lè tọ́ mi kí lẹ bí mi fún làwa fi ń ṣàlẹ́jì àwọn bàbá yìí pé ńgbà tẹ́ ẹ mọ̀ pé ẹ tó àgbà ṣe fún ìran Yorùbá kí ló dé tẹ́ ẹ dúró sí ipò àgbà fún torí àkọ́kọ́ ẹni bá dàgbà balẹ̀ ilé ohun tó kọ́kọ́ máa wá ni pé láti dáàbò bo ẹbí ẹ̀ bo fámìlì ẹ̀ bo ìdílé ẹ̀ lẹ́yìn yẹn yóò máa làkàkà ń tẹ́ máa jẹ́ kébi má pa wọ́n yóò máa làkàkà kó ń fọmọ ní good education. The leader of today they failed woefully. Èyí àbò ṣe oúnjẹ fọmọ yóò bá ilé ìwé gan búrúrú òun lè fi kó àwọn ọmọ títí yín kò ń lé tẹ̀lé ń fún wọn ká máa kàwé nílùú òyìnbó ìtàn dẹ̀ jẹ́ ó di mímọ̀ fún wa wípé the great Awólọ́wọ̀ the great Bísí Ọ̀nàbànjọ torúkọ wọ́n sapá mi lórí lánàá the great Alhaji Lateef Jákàndé the great Bísí Bọ́lá Ìgè the great Pa Adékúnlé Ajásin and co ọmọ títí wọn ilẹ̀ náà ti kàwé wọn ò kọ́ ọmọ wọn lọ sókè òkun nígbà táwọn ò báyé jẹ́ tán ò bọ̀nà jẹ́. mo rí fídíò kan lánàá wọ́n ní wọ́n ń ṣí airport Èkìtì gbogbo àwọn jẹgúdújẹrá Èkìtì pátápátá wọn kóra wọn lọ sàbújá wọ́n wá wọ plane láti Àbújá wá sí Èkìtì àwọn ẹranko kan dẹ̀ celebrate wọn àwọn tí ò rí títí yín rò àwọn Fáyọ̀ṣe Fáyẹmí Níyì Adébáyọ̀ ta ló tún wà ń bẹ̀ Ṣẹ́gun Òní tó sọ Èkìtì sí oh God they became a billionaire nígbà tí Èkìtì tó ń rákò lójú kan àwa ní ká ṣe ètò ààbò that they should allow us to defend our land wọ́n wá lọ ń ṣe airport tó dé pé owó táwọn ọmọ fífò láti Èkìtì tó máa fẹ́ fò láti Èkìtì lọ s'Ákúrẹ́ kò ní wọn lára àǹbá pé ní 500,000 owó tó máa fífò láti Àbújá láti Èkìtì lọ s'Àbújá àǹbá pé ní 2 million tí ò ní wọn lára lọ sẹ́kọ̀ọ́ tí ò ní wọn lára anywhere tó bá fẹ́ lọ tí ò ní wọn lára wá ro èmi àti ẹ̀yin tó jẹ́ wípé tó máa ní ká gbéra láti Adó ń bíbà pé à ń lọ sí Òṣogbo tó bá pè ní 10,000 naira á pariwo pé owó mọ́tò wọn níbo ni mo ti fẹ́ rí ẹ̀yin òròyẹ pé àwọn ń dára ń dọ́gbọ́n àbádàn orí ilẹ̀ torí wọ́n mọ̀ pé ilẹ̀ orí ilẹ̀ ní Boko Haram ti ń operate Boko Haram ò ti operate lórí òfurufú ṣùgbọ́n ẹni tó lágbára láti operate lójú òfurufú tẹ́ ẹ̀ bá ṣe ohun tó yẹ kẹ́ ẹ̀ ṣe ó máa já yín bọ́ ṣẹlẹ̀ dájú ni àwa náà máa ń fa àdúrà tó dájú máa ń fi ràn yín lọ́wọ́ àdúrà tó dájú á máa fi ràn yín lọ́wọ́ nígbà tẹ́ ti sọ fún wa wípé tẹ́ bá dá sọ̀rọ̀ Boko Haram wọ́n máa pa yín ó sì máa ṣe tẹ́ bá fẹ́ gbéra láti Èkìtì màá sọ ìlú tẹ́ máa mọ̀ dáadáa o pé tẹ́ bá fẹ́ gbéra láti Adó lọ sí Ìkẹrẹ́ Ìfò tẹ́ bá fẹ́ gbéra láti Adó lọ sí Ìwòròkó ẹ sì máa fò tẹ́ bá fẹ́ gbéra láti Adó lọ sí Ìfàkì ẹ máa fò bẹ́ẹ̀ bá fẹ́ gbéra láti Ìkẹjà wá sójòdì fò bẹ́ẹ̀ fẹ́ gbéra láti Ìbàdàn ni o ìlú wo ló súnmọ́ Ìbàdàn jù Ògbómọ̀ṣọ́ jìnnà dé Ọ̀yọ́ ẹ̀yin máa fò torí ẹ ti mọ̀ pé gbogbo ọ̀nà wa pátápátá làwọn arábíbà ti dẹ̀ páńpẹ́ léde and you are not ready to do anything that will make Yorùbá safe. ẹ̀yin ọ̀dájú àwọn àgbà ọ̀dájú wọ́n wá hand over fún àwọn another set of àgbà ọ̀dájú again tí ìran wọn ò jọ wọn lójú èyí la fi ń pe bàbá wa Onírìṣà àti bàbá wa Olúbàdàn pé kí ẹ tètè bá wa pàrọwà fún bàbá Bọ́lá Ahmed Tinubu pé kí àdàbà wa kó tètè túra mú kí odò kó tó gbàrèrè ìran Yorùbá lọ in everywhere mo wo fídíò bàbá yẹn akitẹ́tẹ́ Akíọ́lá George mo ní bàbá yẹn ti ní ó rìn lóòótọ́ ó rìn dé Kogi dé
Kwara State dé Èkìtì dé Ondo dé Ọ̀ṣun tí àwa yìí tí ilé bóòdì pé àwa náà ń pàrẹ́ di ibẹ̀yẹ gbogbo tí bàbá yẹn sọ lótòdó ọ̀rọ̀ ni even sef from Ìláwẹ̀ to Ìgbàrà Odò death trap from Ìgbàrà Odò to Ìgbàrà Òkè another death trap mọ́tò àmọ́ sáré ń bẹ̀ bíi pé ọ̀run náà ń lọ ni ẹ̀kẹ́ dédé wọn wá yọ gbẹ́rẹ́ nínú igbó tó bá ti yọ gbẹ́rẹ́ nínú igbó lè jẹ́ màálù méjì náà má dà sọ́nà tó bá ti lè gbẹ́sẹ̀ lé break pàràpà kó tó ṣẹ́jú pẹ́ wọ́n ti jáde síta wọ́n ti sọ̀rọ̀ àǹdí mọ́tò in Yorùbá land and our leader wọ́n dẹ̀ dákẹ́ wọ́n dẹ̀ ń wòran a dẹ̀ ń pariwo lójoojúmọ́ à ń pariwo tí gómìnà Ondo bá fẹ́ gbéra tó bá fẹ́ wá sẹ́kìtì ń bí báyìí ẹ̀rọ pé gbogbo Ondo state náà máa kó tán ni gbogbo security ló ti kọ́kọ́ máa wá táwọn máa pàdó ọ̀nà pírí táwọn máa gbébọn pm náà nígbà tí airport Èkìtì ti dé kí gómìnà Ondo state fẹ́ máa bọ̀ lẹ́kìtì ni ayàgbé bójú helicopter ni àwa láǹdì bí tèkìtì náà bá fẹ́ lọ sọ́run they want to abandon the road pé mo bá wù ọ́ kán máa gbé wọn lọ bó bá wù ọ́ kán máa jí wọn gbé kò kàn wọ́n. Wicked leader everywhere a dẹ̀ ń pariwo láti jọ yìí allow the Yoruba youth to wake up allow the youth to secure the Yoruba land we don't want Nigeria army we don't want Nigeria police we don't condemn them wọ́n ń jí àwọn náà gbé ẹ̀jẹ̀ náà ló ràn lára wọn but wọ́n ní ẹni tó bá kò sí bí àlejò ṣe máa gbọ́n tó kó mọ̀nà ju onílé lọ allow the Yoruba to secure the Yoruba land ẹni rọ ẹkẹ tí kú sí ẹ ṣe bí pé ẹ rí ṣé àwa tá àti ìjẹun tán ní màá ní mo fẹ́ lọ sí Kòwá yìí màá wá ní airport yá bóyá 300,000 naira tó jẹ́ pé tí n bá rí 300,000 naira yẹ odidi ọdún kan ni màá fi ná àbí màá fẹ́ lọ wọ́n á ní Àbújá yá nígbà tí mo ti mọ̀ pé Àbújá o tó bá ti lè dé Kogi state from Kogi state títí ó fi máa dé bíríìjì Ìjẹ̀bà ẹni orí yọ ó dilé ni wọ́n máa ní Èkìtì flight from Èkìtì to Àbújá bí i 800,000 naira owó tí máa ná lọ́dún méjì. Wicked leaders ṣìjọba mẹ̀kúnnù igbe mẹ̀kúnnù ò dọ́dọ̀ yín I don't know why the Yoruba leader keep quiet tẹ́ẹ̀dẹ̀ ń wùwà bíi pé kò sí ìkankan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tẹ́yìn náà dẹ́ mọ̀ pé mẹ́wàá ń ṣe wá ọgọ́rùn-ún kan ń ṣe wá wọ́n ní Yorùbá population is over 80 million àwọn tó ń fi ìyà jẹ wá wọ́n ní wọn pé 3 million tó kó sí ìran Yorùbá sínú hílàhílo every day náà wọlé Yorùbá ṣe bóyá káwọn àti rí àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan tán láyà tán wá láti Amẹ́ríkà tán wá láti Canada tán wá wọ́n bọ̀ nílé wa aṣọdún nírọ́ o kàkà káwọn dúró lọ́dọ̀ wọn ká máa aṣọdún ilẹ̀ Yorùbá náà rọ́ sí wọ́n ní Nigeria land pé àwọn Fúlàní wọ́n kó 75% land mark 75% àwọn nìkan ó kù èlò ó kù 25% the remaining 25% yẹ bóyá 15 náà tẹ̀ fún Yorùbá ni bóyá 10 náà fún Yorùbá ni only God know 10 or 15 ọ̀hún náà jẹ́ kí Yorùbá ó gbádùn lórí èyí náà wọ́n ń rọ̀ṣì wọlé wa every day. Ìṣẹ̀ Èkìtì tí mo lọ ní ìjà ó ti ń di ìjẹ́ni báyìí mo lọ ní ìjánu mo tún lọ ní ìjẹ́ni mo la inú ìṣẹ̀yẹ kọjá lọ sọ́hún ó kù dẹ́ kí n dé múre mo padà nígbà tẹ́ni yẹ sọ pé bàbá ibi tá à ń lọ yẹ àpọ̀nù mọ́tò ẹ̀ kó àwọn èèyàn wá o ẹja padà níbà yìí o ẹ má jẹ́ ká bà mọ́tò mi jẹ́ o mo ní ẹ̀yìn ṣé mọ́tò ìgbà tẹ́ni gbé mọ́tò mi wá o ní káká padà níbà ní bàbá ẹ̀jọ̀ ìyìn lówó ni ìyìn lówó láti tún mọ́tò ṣe mo wá ń wò tó bá tẹ̀jẹ́ mọ́tò náà bàjẹ́ táwọn àbáyé wa jẹ́ ń bẹ̀ gbogbo àwọn ìlú yẹn ń gbé ìgbé ayé ìbẹ̀rù tó ẹ̀mùrẹ́ tó súpàrè wọ́n pè ìlú kan ní súpàrè ìgbé ayé ìbẹ̀rù náà ń gbé ìgbé ayé ìbẹ̀rù tó fi dé ṣe òdi àbí òrò ìgbé ayé ìbẹ̀rù ní nílẹ̀ bàbá wa àdẹ̀ ń pariwo lójoojúmọ́ the Yorùbá leader wọ́n ṣe bíi pé wọn ò rí n tó ń lọ wọ́n ṣe bíi pé wọn ò rí n tó ń lọ ewu ń bẹ lóko ló ń gẹ́gàn fara ewu ní ìran àwọn àgbàgbà wọ́n mọ̀ pé ilẹ̀ Yorùbá ń gbàlejò ọ̀ràn every blessed day apariwo pé ńgbà kan tírélà Dangote náà fi kówó wọlé wọ́n ti tún ṣe ń jọ̀wọ́ wọn ló tírélà Dangote mọ́ J5 tábà ti rí J5 ẹ̀ bá wọn nínú rẹpẹtẹ wọn á kúnnú ẹ̀ ní nínú J5 ṣé iṣẹ́ làwọn gómìnà títí wa lọ́dà ńlẹ̀ ni tí wọ́n fi ń rọ̀ọ̀ṣì wá pé iṣẹ́ náà fẹ́ wá ṣe ẹ ti gbàgbé àwọn tó wá níjọ́ wọn àná tẹ́ni wọn ní wọ́n fẹ́ ṣiṣẹ́ ní Dangote refinery àwọn dàlẹ́ ní oh my God Yorùbá leaders Yorùbá leaders Yorùbá leaders Yorùbá leaders wọ́n ní abiyamọ kì í gbọ́gbé ọmọ ẹ̀ kó má ta ti wéré ẹ̀yìn kọ̀ ẹ̀ ta ti wéré in every angle àtàwọn táwọn wò gẹ́gẹ́ bí religion leader tí àwọn yẹn tẹ̀ wọ́ọ̀sì jù àgbà lọ́wọ́ Mary ni wọ́n àgbà lọ́wọ́ Mary today is Thursday àbí ọ̀la Friday tó bá tún dọ̀tún la àwọn náà tún máa dé tó bá tún gbẹ̀gúnjẹ títí wọ́n tó gba tó fẹ́ gbà wọ́n á tún padà síbi tó wà
wọ́n wá dà wá sí pé ẹ máa ran wọ́n sọ Fúlàní di gúgúrú fún àwọn ọmọ Yorùbá pé wọ́n da gúgúrú sí wa lẹ́nu ká máa run and they call themselves a leader ìran Yorùbá dẹ̀ ń gbégbé ayé aláìléèyàn. Mo ní láyé àtijọ́ gẹ́gẹ́ bí ìtàn táwọn bàbá wa pa fún wa àwọn àgbà ló máa ń jí ẹ̀yin ọmọdé pé ó yá ilẹ̀ ti mọ́ ó yá náà fi máa ń pariwo orí pé ilẹ̀ mọ́ ọ̀lẹ́pọ̀ ṣe àwọn àgbààgbà ló máa jí ọmọ yá ilẹ̀ ti mọ́ mọ́sàtúkúyè ṣùgbọ́n àwọn ọmọdé là ń jí àwọn àgbààgbà tó dé òní àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó dé òní tó sọ àsùnkúyè. Ẹ wá ohun tó ṣẹlẹ̀ lánàá tó ṣẹlẹ̀ tá a bá ń wí tẹ́ bá ní irọ́ ni pé láláì don't mind them àwọn ọmọ Sunday Igboho wọ́n ń parọ́ jù ẹlòmíràn ni wọ́n ń parọ́ jù èṣù lọ bóyá ẹwà ń bí tẹ̀sù ti ń parọ́ ẹwà ń bí tẹ̀sù ti ń parọ́ lára ọmọ wa dé o. Ṣé ẹ wo tíṣà ni o olóòní ìyàwó tó lóyún nú òun dẹ̀ ti ní bàbá tó dàgbà ṣe ń gbọ́ ọmọ arigidi àkókò ṣẹ̀rí lánàá ni o fúnra ọmọ arigidi ó fèsì Àbújá wọ́n ti pé wọ́n béèrè fún 100 million. ṣẹ̀rí kí lè ń wò yẹ AK-47 ṣẹ̀rí AK-47 Mọ́gàjí Adébánjọ ìmọ̀ arigidi àkókò. Wọ́n ti lu ayé ẹ̀ tètè 100 million Yorùbá leaders 100 million ẹ̀ ń fàyè wá play politics à ń pariwo ẹ̀dẹ̀ ń ṣe bíi pé ẹ̀ gbọ́ ṣe báwọn ọjọ́ ọ̀la wa rèé ọjọ́ ọ̀la wa rèé o wọ́n ti di ọwọ́ ìsẹ́yìn. Arigidi àkókò ẹ má dárúkọ Gani bíbá jáde ṣùgbọ́n kó àwọn àgbààgbà ìyàkọjọ táwọn náà lọ ṣe mítìn tí bàbá sí fi mọ̀ tí tó ń lo Yorùbá to make money tó ń strategize wọ́n strategize bí owó tó bá fọgbọ́ ọdún strategize tó bá finish ní Yorùbá ẹ wo àwọn èèyàn rẹ o ẹ wo àwọn òun ṣe wọ́ọ́rí orí social media orí ibo nìyí kò ní dáa fún gbogbo ẹ̀yin tẹ́ àtẹ́dì mítìn yẹn tẹ́ ẹ mọ ohun tó yẹ ká ẹ ṣe the majority of you that suppose to tell Gani this is not the time ìjọba wo lẹ̀ ń dúró dè bẹ́ẹ̀ bá tẹ̀ máa àrẹ́sì wọn kẹ́ kó wọn lé ọwọ́ ìjọba kálẹ̀ ń ṣiṣẹ́ fún ìjọba kẹ́ wọnú gbó àwọn tẹ́ ríre ẹ̀ hand over ìfọlọ́pàá bó jẹ́ DSS lẹ́ máa hand over àwọn fún káwọn rí i pé yes o àwọn ọmọ Gani ń ṣiṣẹ́ no meeting náà máa ṣe káàkiri when you want solution when we have the solution ọmọ arigidi àkókò kan rí wọ́n ti gbé o ànáná gbé ó kúrò ń bí iṣẹ́ ló wá ní kò ń fèsì ọ̀nà Ìbàdàn ọ̀nà Àbújá tó bá yà ti débi Kogi yẹn ṣá kó tó bá ti lè wọ Kogi state wọn á gbé olú ẹ̀bẹ̀ nígbègbè ni and our leaders the new generation leader let me call the new generation leader tí wọ́n ti jogún ọ̀dájú lọ́wọ́ àwọn àgbààgbà etí ṣùgbọ́n àwọn àgbààgbà etí lọ́nà àwọn ò lè fẹ́ kú táwọn dá sọ̀rọ̀ àwọn tó gbìyànjú pé wọn ò fẹ́ kú when the àgbààgbà Fúlàní tí wọ́n rú àwọn ọmọ títí wọn lágbára àwọn àgbààgbà títí wọn ń sá fún ikú ni àwọn new generation leader airport tó ṣí làwọn yá ń pé olúwa tẹ̀ ṣe àwọn ò ní fẹsẹ̀ rìn àwọn ò ní wọ mọ́tò láti Ìbàdàn wá sékìtì mọ́ àyà gbé plane èlò ìnákúnà là ń náwó òlù owó tẹ̀yìn ò bá ṣiṣẹ́ fún ìnákúnà là ń ná and we the Yorùbás and we keep quiet and we know the right thing to do pé àkókò yìí kò yẹ kí ìran Yorùbá ó rẹ̀wẹ̀sì àkókò yìí ó yẹ kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kó dìde tí wọ́n bá kọ̀ tí wọ́n bá dìde ká fa àwọn aláṣọ olúgbàǹgbà pé èyí tẹ́ ẹ fi wá ṣètùtù òṣèlú ó tó gẹ́ tẹ́nìyàn bá fẹ́ kó lẹ́kìtì ń sìn even if láàrin Èkìtì gan tó bá kó ládó o kò sọ́nà tó máa gbà sétì mọ́ o gbọ́dọ̀ lọ gba ọ̀nà ìláwẹ̀ ṣe bọ́ ọ̀nà ìláwẹ̀ ọ̀nà àwọn Boko Haram ti ń yọ sí wọn lóru yọ sí wọn nínú igbó yìí náà ti yọ sí wọn nínú igbó láàrin Ìkọgbòsì tó máa fi dí ẹ̀fọ̀n the same thing òkè kan wà bẹ́ẹ̀ tó kè yẹ ga
tẹ́ bá ti rí pé mọ́tò tó ń bọ̀ láti ìsàlẹ̀ pé mọ́tò ẹ̀yọ kan ni wọ́n ti da màálù wọ sọ́nà wọ́n ti mọ̀ pé it's not possible for you láti U-turn ìjọ táwa máa níbẹ̀ lọ́nà ká bá àwọn gíran bẹ̀ àwọn yẹn ti bọ́lẹ̀ ní mọ́tò yẹ pé come out come we have the youth that can defend the Yoruba land kì í ṣe àwọn tí wọ́n kó kakí white sí lọ́rùn àti kakí aláwọ̀ brown tó sọ̀rọ̀ wọn di ọmọ àwa the 50 Ààrẹ Ọ̀nà Kakanfò tó ń di táyì tó ń yọkù tó ń ṣe wọ́ọ̀rì títí wọn tó ń ṣe wọ́ọ̀rì tó ń ṣe jagun tó ń ṣe ajìjàngbara títí wọn láàrin ìgboro mo gbọ́ pé ní bàbá Tinubu ní pé igbó rìsáàfù tó jẹ́ ti federal government kan fún wọn kán máa fi dáná bàbá Tinubu mo mọ̀ pé ẹ̀yin ò ní hùwà bí akótilétà bí Ọbásanjọ́ ṣe I know you will never do it ẹ ní hùwà bí akótilétà tẹ́ bá ń wá igbó tó máa fi dáná ẹ tètè sọ fún wọn pé kán lọ sí ọ̀dọ̀ wọn lọ́hùn they have 75% land mark kán fi 15 tán fún wa kán fi lẹ̀ fún wa no room for them wọ́n á yà àfẹ́ ẹ̀ka gbogbo wa tán ní ilẹ̀ Yorùbá we will not agree for that Mr. President bàbá sọmọ ni o bàbá sọmọ ẹ má fi wá ojú rere wọn ẹ má fi ìran Yorùbá ṣe ètùtù òṣèlú wọn mọ́ we are tired for this ilẹ̀ pọ̀ lọ́dọ̀ wọn àwa ò yọ wọn lẹ́nu àwọn ń yọ wá lẹ́nu I don't know why bàbá Awólọ́wọ̀ lọ sẹ́wọ̀n torí ìran Yorùbá ni wọ́n fẹ́ pa bàbá Abraham Adésànyà torí ìran Yorùbá ni torí ìran wọn ni the great bàbá Pa Adékúnlé Ajáṣin ó lọ sẹ́wọ̀n torí ìran Yorùbá ni di àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá táwọn náà rí fìrìfìrì àwọn Fúlàní tó yẹ kán champion pé no for all this in Yorùbá land wọ́n keep quiet bí àwọn bàbá Olúfàlàyé inú oko wọn náà wá ká wọn mọ́ ojú wọn báyìí náà ṣe pa ṣé mọ́nẹ́jà àwọn náà pa ní àbí dẹ́bà wọn náà ṣe fi kan fọ́ orí ẹ̀ lẹ̀ ojú wọn ni bàbá Fáṣọ̀nà tí ń kọ́ àkọ́ṣe igi wọn òkú ẹ̀ náà wá gbé wá bá wọn lè all these leaders when they keep quiet bíi pé kò sí kankan tó ṣẹlẹ̀ sí ìran Yorùbá kí ló dé tí gbogbo yín wọ aṣọ ọ̀dájú why are you go against the freedom of your people why Yorùbá leader why kí ló dé tẹ́ fi ṣe núdúdú sí pípa tán pa wá why tẹ́ ẹ kọ̀ nígbà tí Yorùbá wípé ìgbà ìpọ́njú là ń mọ̀ rẹ́ nígbà tí ìran Yorùbá wà nígbà ìpọ́njú yìí tó yẹ kẹ́ ẹ dìde gẹ́gẹ́ bí bàbá gẹ́gẹ́ bí olórí why tá a fi wẹ̀yìn tá a rí yín mọ́ tẹ́ ẹ da Yorùbá sí oh God agbára máa ń fi nílẹ̀ o ipò máa ń fi nílẹ̀ o ẹ má dẹ̀ gbàgbé pé ohun tẹ́ ẹ bá ṣe lénìí yóò dìtẹ̀ bó dọ̀la o ìran Yorùbá ò ní parun o a máa jagun àjàyè ó lè lé ọba mi Èdùmàrè Olódùmarè ọba dákẹ́ foríṣàgbé á dìde àgbè ìran Yorùbá níjà o ṣùgbọ́n tẹ́ ẹ bá ti ṣe lénìí yóò dìtàn èyí tí bàbá Awólọ́wọ̀ ṣe là ń sọ nítàn lénìí mo rántí ìgbà tí bàbá Abraham Adésànyà láyé Abdulsalam tán ní ọlọ́ àwọn ológun wọn fẹ́ máa pààyàn wọn kìíní bàbá yẹ kó sí aṣọ Yorùbá gidi ó fèsì aṣọ pé kí tó bá jẹ́ níbi tó ń bọ́jọ́ orí yìí tó bá jẹ́ ọ̀rọ̀ Yorùbá ni as a leader of Afẹ́nifẹ́re lèmi fi sọ pé nígbà tí bàbá yẹ ti kú ló ti kó fáìlì Afẹ́nifẹ́re ló ti lọ sọ̀mítẹ̀ fún bàbá Awólọ́wọ̀ lọ́hùn bàbá yẹ lórí ẹ̀yìn ó wọ ẹ̀yìn wò ó ní ojú inú kó tó kú pé àwọn tó wà lẹ́yìn ohun yìí àwọn eléyìí máa dá ìran Yorùbá lójú àwọn eléyìí máa balẹ̀ jẹ́ wọ́n bọ̀nà jẹ́ àwọn eléyìí wọ́n da ilẹ̀ Yorùbá rú láti ìgbà tí bàbá Abraham Adésànyà ti lọ oore wo ni Afẹ́nifẹ́re tó ṣe ìran Yorùbá àwọn tó ń fi àyàrọ́ wàhálà torí ìran wọn àwọn tó ń fi àyàrọ́ wàhálà torí ìran wọn àwọn tó dúró pé nígbà títí wọn yìí o àwọn bàbá kan ló lànà yẹ táwọn fi rí ayé gbé àwọn náà máa ṣe ogun ìwà tó jogún lọ́wọ́ àwọn aṣíwájú wọn wọ́n tẹ̀lé tó bá wọn tó dé òní wọ́n kó wàá tà níbi ìgbà téèyàn bá kó ọmọ ajá lọ́tà lọ́jà kí ló dé Gúnmi ajáde síta á sọ̀rọ̀ Sultan Sokoto á sọ̀rọ̀ ajáde síta nobody can stop bandit Gúnmi ajáde síta á sọ̀rọ̀ Nigeria army cannot defeat Boko Haram ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin àgbààgbà Yorùbá lọ́kùnrin lóbìnrin ẹ̀ ń wá ojú rere wọ torí ọ̀rọ̀ òṣèlú wọ́n dẹ̀ ń pa ìran yín Ọlọ́run ọ̀dà o ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ bá ti rí fídíò tí bàbá yẹn ṣe lọ wò dáadáa kẹ́ ẹ wo bàbá gbogbo ilẹ̀ Yorùbá gbogbo state tó wà nílẹ̀ Yorùbá ni bàbá yẹn dárúkọ kẹ́ ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa rìn ilé ọdún àti wálé ọdún lọ́dún ìrìn àyè ó ti dogun kọ́ba mi Èdùmàrè kó ṣọ́ wá ní tẹ́ bá sọ wípé wọ́n ti da àwọn security síta ẹ má yọ out of 10 security tó bá dà sí jógójú kan nínú 10 nìyẹn mẹ́fà ń bẹ àjẹ́ Fúlàní mẹ́fà náà àjẹ́ Fúlàní ó lè jẹ́ méjì péré ló máa jẹ́ Yorùbá ń bẹ
mẹ́fà á jẹ́ Fúlàní kẹ́ ẹ lè mọ̀ pé ewu ń bẹ lóko lóńgẹ́. And the Yoruba leader tó ṣe pé àwọn we are looking for solution. We have already have the solution. That statement alone is a statement of politicians. We have already have the solution. Allow the Yorubas to secure the Yorubas. Ó ti yẹ pẹ̀lú gbogbo ohun tí à ń sọ tí àwọn ènìyàn ń sọ kì í ṣe àwa nìkan là ń sọ. Àwọn tí ò sọmọ Yorùbá gan rí pé ilẹ̀ Yorùbá wà nù danger. Free Sunday Igboho. Tó bá jẹ́ pé a rí àwọn àgbàre ni kọ́tẹ̀ ní gbòkè Sunday Igboho àti Gani ó yá báyìí irọ́ ilẹ̀ Yorùbá ó yá àlè lẹ́yìn méjèèjì kí ìyá máa jẹ wá ó yá oníkálukú kókó àwọn èèyàn síta irọ́ o aláwọn bàbá yẹn support àwọn Boko Haram tó ń pa wá sẹ́ wọ́n rí solution, that is why they are still looking for solution. Wọ́n fẹ́ kí ìran Yorùbá ó ní sinmi, wọ́n fẹ́ kí ilẹ̀ Yorùbá ó lálàáfíà. Tí ẹni tó bá gbọ́ pé ọmọ yìí ó jáde níbi iṣẹ́ bóyá ó ti gbàyè níbi iṣẹ́ ni kó mọ̀ kó ga ìmọ̀ fún láyè nígbà tó lóun lọ sá kó bóyá ó ti sọ pé ẹ̀sà tó máa tó kan bíi 10 ẹjọ́ mò ń lọ sábùjá bóyá ó ní nǹkan tó ṣe pàtàkì tó fẹ́ lọ ṣe lọ́hùn láì mọ̀ pé ẹnu Boko Haram ló bá lọ kó sí. These people call Boko Haram bandit, wọ́n mú yàn wọ́n á tún ṣe fídíò ẹ̀ síta wọ́n wà lórí TikTok live. Nigeria government cannot trace them, wọ́n lè track wọn. Ìmí ń tán sọ wípé they have backup. Ṣé ọ̀rọ̀ tí àwọn àgbààgbà wọn sọ ṣé kò jọ lóòótọ́ pé they have backup? Àwọn àgbààgbà wa wọ́n fi wálẹ̀. Yorùbá kú ìrọ̀jú o, àkú ìrọ̀jú o, Ọlọ́run wọn máa dàbò ẹ̀bù wá o. Àwọn bàbá ikọ̀ o, wọ́n ní màálù tí ò ní ìrù lọ́rọ̀ wá o, kọ́ba mi Èdùmàrè kó bá wa tètè lé iṣẹ́ ni o. They are not ready for us. Simple arithmetic. Adániwáyé yóò dá o, adániwáyé yóò dá. Lákòótọ́ kí n tó máa lọ, mo ti sọ fún yín ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi ò ní dárúkọ ẹni yẹn náà, èmi ò bẹ́ẹ̀ nìkan jà, ẹni bá ń bú mi ẹ jẹ́ ká máa bú mi lọ. Èyí tó ń bú mi lẹ́kìtì ń bí báyìí káàkiri ilẹ̀ Yorùbá ojú kéèyàn kan ló wá sórí social media orúkọ tó bá wù ká máa pè mí èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ mi. Ẹ jẹ́ ká ṣẹ́rí nígbà tí Ọlọ́run bá fọlẹ̀ Yorùbá mọ́ tá a ní àlàáfíà a lè jọ máa fèsì ara wa lórí social media ká máa búra wa, but lọ́wọ́ tá a wà yìí ajá yìí rorò kò sójúlé méjì àìkóni méjì ságbẹ̀dẹ̀ rọ. Ẹni tó bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá á mọ̀ pé ká máa bàyàn lórúkọ jẹ́ lórí social media kọ́ ló kù wá kù. Ẹni bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá á mọ̀ pé òun ṣe fracas kan náà pé òun kọ́ ló kù wá kù, torí tó bá ló wà lókèèrè pé kò ní kàn ẹ́ á kan èèyàn tó máa kàn ẹ́ ọ̀dọ́ òṣà tilẹ̀ ẹ̀lẹ́bí ńlé mọ́. Àwọn ọmọ ìrìnàkè náà ní sọ̀kò ìbànújẹ́ sí ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́. We must not entertain that. Èyí tó ń bá wa sùn ó ju ohun tó ṣe kíni tí Ìṣèkìtì ọ̀nà Ìṣèkìtì ni mo yẹn sọ ní ìjẹta ẹni báyìí wọ́n pè mí lọ́nà láàárọ̀ wọ́n pè mí lọ́nà ìlàwẹ̀ tí máa tún lọ sórí social media wọ́n gbé yàn wọ́n gbé ọmọ ọlọ́mọ ayẹ̀rí pé àwọn méjì náà ń gbénu fídíò yẹn lọ́tì Ondo arigidi àkókò ìlú Gani olóhùn lọ sí Àbújá nọ́mbà he bí gbàtẹ́yìn bá he gbìn. Àwọn tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ó kọjá kéèyàn kan máa wá ọ̀nà torí tó ti mọ̀ pé táwọn bá búyàn lórí social media àwọn ènìyàn máa wà á pọ̀ òun dẹ̀ máa rí owó gbà lórí YouTube. Please ẹ má ṣe àfidò àwọn tí ò níran tí ò jẹ́ tó wùwà bí ọmọ àlè ẹ má ṣe àìfún mọ́. Mo fi yọ̀nà Ọlọ́run bẹ̀yìn ojú òní ti yín o, òun ayọ̀ lájọ́ máa sun ẹ̀yin bàbá mi tẹ̀sí ẹ̀mí jílé kú lọ́wọ́ bàrá ìdìbò ìrẹ̀ ayé yóò ní fojú láṣẹ Olódùmarè. pé káàpù wà ó yapa, ẹ jẹ́ ká máa múra. káàpù wà ní ọwọ́ mi ó kọjá bẹ́ẹ̀ kò sí irú káàpù tẹ fẹ́ tó bá jẹ́ wípé àwọn káàpù tẹ máa lò lásìkò tútù yìí ni ó wà. Àwọn designer káàpù tó yẹ pé tó tútù bá ti lọ tán ẹ máa tún fi rọ́ọ̀kì sọ́mà ó wà lọ́dọ̀ Lady K. Bákan náà èyí tẹ bá fẹ́ ra ẹja gbígbẹ our Thailand fish our Thailand fish is about to finish. Ẹja Thailand fish wa ti fẹ́ tán, ẹja àwọn wa náà ti ṣe bye bye kí ilẹ̀ tó ṣí ọjà mi wọlé sí yàtọ̀ sáwọn tó wà lójú ọ̀nà ó ti di January kọ́lọ́ máa pòkù ló ń sọ̀rọ̀ ká má rí báàgì jẹ ẹlẹ́ yàtọ̀ sí tí mo máa ra ọjà every week mi ì ṣe yẹn this time around because àwọn ọjà tá à ń expect gan ti last month wà bẹ́ẹ̀ kò tí ì dé ọjà last month wà bẹ́ẹ̀ so December period báyìí àti cargo ọjà ó máa ń lágbára so mo ti cargo gbogbo ọjà tí máa cargo for this year kọlọ́dẹ̀ mi sì ju ọdún tó ń bọ̀ lọ so gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ gbogbo ẹ̀yin mọ́mì mi tẹ́rí skirt and blouse kan ní ara mi bíi purple báyìí tẹ́wọ́n ní Lady K ìjọ́ tí mo wọ aṣọ yẹn mo wọ̀ ọjọ́ Sunday kan báyìí àwọn tó pè mí fún aṣọ yẹn wọ́n lé ní 4 Lady K ṣó nígbà aṣọ tó wọ̀ yìí ẹ̀yin mọ́mì mo fẹ́ fàsìkò sọ fún yín pé aṣọ yẹn ti wà I'm very sure pé nínú ọ̀sẹ̀ yìí ó máa wọlé sínú ṣọ́ọ̀bù lágbára Ọlọ́run because àtìgbà yẹn náà ni mo ti order fún
so skirt and blouse yẹn tó fine tí apẹ́ dàbí bible round the by kí máa júwe ẹ̀ fún yín ó wá jẹ́ two flared níbi waist by ó tún wá ní kíní ní iwájú by bíi stone purple by gbogbo ẹ̀yin tẹ́ bá need aṣọ yẹn skirt and blouse yẹn ó ti wà ó máa tó dé ní ọ̀sẹ̀ ẹ tètè pè mí kí n lè mọ ẹ̀yin tẹ́ need actually a kó wọlé tó pọ̀ gan ó pọ̀ gan tí mo order so kò jẹ́ aṣọ tó ń bọ̀ lọ́nà nìyẹn lẹ́yìn yẹn gbogbo aṣọ ọdún tẹ́ bá need ó ti wà ńlẹ̀ bí ẹ má dára yín láàmú ẹ tètè wá place order gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ti raṣọ ọdún gbogbo ẹ̀yin tẹ́ rajà ọdún ẹ wò tí má ní mo mọ bí mo ṣe lè dúpẹ́ irọ́ ni mo pa ò ẹ bá share ètò yẹn ní gbọ́mọgbè ẹ ní gbọ́mọ sí kí gbogbo àwọn tó patronize mi kó lè rí wípé mò ń dúpẹ́ ẹ ń jọ mí ní ojú ẹ ń yà mí ní ẹnu ẹ̀yin ará Amẹ́ríkà ẹ̀yin ará UK ẹ ní ṣòfò láyé yín ayé ò ní mú yín because tó bá sọ wípé Lady K àwọn wo ló patronize ẹ jù Amẹ́ríkà àti UK máa ní Amẹ́ríkà àti UK máa ní àwọn tí France náà ń ṣe bẹ́ẹ̀ o France Spain ó sì tó yàgbé alálùbáríkà kan yéé Lady K mo fẹ́lẹ̀ Lady K mo fẹ́lẹ̀ Lady K mo fẹ́lẹ̀ gbogbo yín pátápátá ẹ̀ ní rí bànújẹ́ lórúkọ Jésù bẹ́ẹ̀ ṣe wọ̀ mí ṣe láàánú ọba tó ní mí tó dá mi Ọlọ́run tí mò ń sìn láì mú nǹkan kan mọ́ á bá mi ṣe kí ni á bá mi ṣàánú fún yín mo jókòó mo kàn rò ó mo wá sọ fẹ́yàn kan mo ní in fact mi ò mọ bí mo ṣe fẹ́ dúpẹ́ ẹ̀yin ọmọ Yorùbá mo really appreciate mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé mo mọ̀ lóore mo dúpẹ́ mo tún dún ọpẹ́ dá fún gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún mi fún gbogbo bẹ́ẹ̀ ṣe patronize mi tẹ́ ẹ bá mi rajà mi ojú òní tì yín o ẹ ní mo bó jí ọmọ o ìbànújẹ́ òní kọgùn sílé yín o mo mọ̀ lóore o gbogbo ọjà tí mò ń tà títí lórí African food ẹ̀yin ará Amẹ́ríkà ti ẹ̀jọ́ mi lójú pẹ̀lú bọ́dọ̀ ṣe jì wọ́n ní Lady K mo fẹ́ lùbọ́ mo fẹ́ gàrí mo fẹ́ sẹ̀mó mo fẹ́ po gbogbo epo tí mo ní 4 litre ló ti tán 2 litre nìkan ló kù àti 1 litre àwọn ará Amẹ́ríkà ló rà èyí tí mo tà fún lépo bẹ́ẹ̀ fún ará Canada bí alójú márùn lọ mo dúpẹ́ ẹ ṣé torí ẹni tá ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ tí ò bá ṣe pé wọ́n máa ń pọ̀ lórí fóònù mi ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá mi rajà ó yẹ kí n máa pè yín wọ́n bá wọ̀ lórí fóònù kí n máa dúpẹ́ lọ́wọ́ yín ọ̀sẹ̀ èèyàn mélòó ni mo fẹ́ pè ju wípé kí n máa wá dúpẹ́ general lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ patronize mi tẹ́ ẹ̀ bá mi ra aṣọ ẹ ṣé mo dúpẹ́ gbogbo yín ẹ ṣé ojú òní tì yìí àwọn ọmọ yóò ní dológun àná ayé òní gbaṣọ yìí lára yín ẹ ní nìkan ṣayé yín gbogbo ẹ̀yin tẹ́ wá ra spiritual items lọ́wọ́ mi tẹ́ tún wá introduce àwọn èèyàn sí mi ẹ rí ìyanu Ọlọ́run lẹ fi introduce àwọn èèyàn sí mi pé dájúdájú àwọn ọṣẹ tí Lady K tai ó confirm mo gbà ládùúrà ní orúkọ Jésù ohun tí Ọlọ́run ò fi ní gbọ́ títí yín mọ́ kò ní ṣẹlẹ̀ sí yín because Ọlọ́run ni mò ń pè tó dẹ̀ ń dá mi lóhùn lẹ́sìn rí títóbi ẹ̀ lẹ fi kọ́ọ̀tínà tí wọ́n máa ra spiritual products lọ́wọ́ mi gbogbo yín pátápátá ògo yóò ní wọ̀ ayé ò ní mú yín ẹ ní gbàgbà tí àdúrà ò ní ṣe títí yín tì gbogbo èyí tẹ́ wá Ọlọ́run mi wá ẹ mọ̀ bóyá tòótọ́ ni mò ń sin Jésù ṣùgbọ́n ẹ gbọ́ pé mò ń sin Jésù ẹ sì ní ìgbàgbọ́ nínú mi Jésù tẹ́ wá nígbàgbọ́ nínú ẹ̀ tẹ́ fi tọ̀ mí wáyé àwọn bàbá mi ṣe bẹbẹ ògo ńlá nínú ayé yìí kò wá ní fèmí náà sílẹ̀ nítorí pé kí ni mi ò ní kankan lẹ́yìn Jésù bí bá máa gbàdúrà mi lọ gbàbọ̀ máa ní Ọlọ́run ó lé mèrè abiyamọ o Jésù ọmọ Ọlọ́run o ó sì jẹ́ mi Ọlọ́run ò ní dójú gbàgbọ́ tìyí gbogbo ẹ̀yin ọmọ celestial tẹ́ patronize mi Ọlọ́run ìpè Samuel bílẹ̀ wú ọ̀ṣọ́fà bá mi súre fún gbogbo yín
gbogbo òkè ìṣòro yín pátápátá àwọn aṣọ di pẹ̀tẹ́lẹ̀. Ìgbàgbọ́ tẹ́ ní nínú Kristi, tẹ́ ní nínú ìpè CCC Celestial Church of Christ tí ẹ fi ń tọ́ mi wá láti wá máa ra àwọn iṣẹ́ ní ọwọ́ mi. Ìgbàgbọ́ yẹn wá máa ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé yín. Ẹ túbọ̀ máa ní testimony ayọ̀. Gbogbo ojú tó wo program tó bá mi share, ire tí ẹ ò rókàn, ògo tí ẹ ò rókàn, testimony tó máa la gbogbo àgbáyé já, ọ̀run á bá mi ṣe fún yín. Gbogbo èyí tẹ́ ẹ wò mí ṣe láàánú, ẹ má wò pé ẹ ṣàṣedànù o. Mo rajà lọ́wọ́ Lady K kò dúpẹ́ lọ́wọ́ mi, ẹ má wò yẹn. Ọ̀run ti bá mi súre fún yín. Kò sí ẹni tó rajà lọ́wọ́ mi tí mi ò kí ń fi àdúrà gidi ránṣẹ́ sí yín. I don't come online kí wọ́n máa rojọ́ because mo jẹ́ ọ̀kan tó yẹ pé tó bá kọ pé kí n ṣe prayer online báyìí, ó ní level tí mo lè gbádé because àdúrà mi máa ń gùn. But when I'm alone, mo lè gbàdúrà 2-3 hours èmi nìkan. Kò wá sígbà tí mo gbàdúrà tí mi ò kí sọ pé Olúwa gbogbo àwọn tó ń bá mi rajà tó ń ṣàánú mi, ẹ ń ṣàánú mi ni. Ẹ wo bí mo ti wùwà, ẹ wo tẹ̀kẹ́ èbú mi, ẹ wo tí ó glíbù tẹ̀tẹ̀ mi, ẹ wo tàì níran mi, ẹ ń ṣe àánú mi. Bí ọdún yìí tó ń lọ sí òpè, ogun ayé yá dópè. Ṣùgbọ́n ayé yá dópè, ẹ̀gọ́ yá di ògo. Gbogbo bí mo ṣe wá gbà ládùúrà fún yín, kó rí bẹ́ẹ̀ fún èmi Olúwakẹ́mi náà. Èyí tí mo sọ ní kọ̀ọ̀kan àti tí mo sọ ní gbogbo àwọn kò fi àṣẹ sí. Gbogbo ibi tí mo ná ọ̀pá àdúrà sí, ayérayé nínú àwọn òun kò kọjá lọ síbẹ̀. Ó lọ bá mi gbọ́ àdúrà gbogbo yín. Gbogbo èyí tẹ́ patronize mi, ẹ má bí mi ò gbọ́ àdúrà fún yín o. I pray and fast. Mo gba àwẹ̀. Màá gba àwẹ̀, màá wà nínú bíríbírí, màá wá sórí live show, nobody will know. Màá dẹ̀ máa ṣe, màá máa rọjú, màá máa ṣe gbogbo ẹ̀. Láì jẹ́ láì mú fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ without telling people online. So ẹ má rò pé mi ò gbàdúrà fún yín. I pray for everybody. Gbogbo ẹ̀kan tó patronize mi pátápátá. Àtẹni tó ra búrẹ́dì. Búrẹ́dì ló kéré jù lọ ọjà tí mo ta ní ṣọ́ọ̀bù yìí, which is 350 cents. Mo ní 350 cents. $3.50. Nǹkan tó kéré jù lọ ọjà mi ní ṣọ́ọ̀bù yìí nìyẹn. Àtẹni tó ra búrẹ́dì $3.50 cents. Gbogbo yín pátápátá ni mo gbàdúrà fẹ́ wò, customer ló tún pè. Ẹ ní sọmọnù, ẹ ní dààmú. Ebi ò ní dé báyìí. Gbogbo yín pátápátá, I pray for everybody. Mo máa ń sọ fọ́lọ́run wípé orílẹ̀-èdè tí mi ò dé rí, wọ́n patronize mi láti bẹ̀. Ayérayé ọba tó ní ìtẹ̀dó, ọba tó tẹ àwọn orílẹ̀-èdè yẹn dó. Mo rán àwọn yín jíṣẹ́ nítorí ẹni pé kí n pàṣẹ, kí n wí, ẹ̀yin sì fi àṣẹ sí. Mo wá rán yín jáde, ẹ kọjá lọ sí àwọn orílẹ̀-èdè tí mi ò mọ̀, tí mi ò dé rí, tí wọ́n sì ń pè mí láti bẹ̀ tó sì bá mi rajà. Gbogbo ìṣẹ̀dá tó bá mi rajà, ẹ lọ bá mi ṣe àṣepé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ayé wọn. Wọn ò gbọdọ̀ sunkún, wọn ò gbọdọ̀ owó tí wọn ò gbọdọ̀ mọ̀ bànújẹ́. Gbogbo ọkàn tó bá mi rajà gbọdọ̀ máa ní dùn, wọ́n gbọdọ̀ máa ní ayọ̀ ni. Bí mo ṣe máa sọ fún Ọlọ́run mi nìyẹn. Mo sì nígbàgbọ́ pé Ọlọ́run mi gbọ́, because tí ó bá gbọ́ ni mi ò ní máa ní testimony ẹlòmíì. Ó ti raṣẹ́ lọ́wọ́ mi ìtẹ̀ ẹ̀rọ tí máa kó dédé pé mi pé ẹ ló Lady K. Ẹ jọ̀ọ́ mo send owó kan sákàtì máa ní owó kí ni èèmà kí lẹ fẹ́ wọ́n ní àmì ìfẹ́ àkọ́kọ́ mo dá ṣe yé ni o. Ẹ ṣe wọ́n ọjọ́, màá ní mo ṣe wọ́n ọjọ́, kí ni mo ṣe? Èmi kẹ̀dẹ̀ ní tó bá ṣe bá mi sọ̀rọ̀, mo ti sáré lọ wo chat èmi àti ẹ. Màá sáré lọ máa wo chat. Ìbá pé ẹni tí rajà rí lọ́wọ́ mi. Because kò sẹ́ni tó rajà tí mi ní send ẹ̀ sí wọn, àfàwọn tí bá ṣe mistake gbàgbé. Má lọ wò. Wọ́n tí màá dé send ọjà ẹsẹ̀, màá ṣàrí receipt tó forward sí mi. Bàbá pé ẹni tí rajà rí, bàbá ní ẹ jọ̀ọ́ kí lè rà lọ́wọ́ mi tó bá ti wá sọ́ba, especially iṣẹ́. Olúwa ṣeun. Kan tí mo fẹ́ máa gbọ́ nìyẹn. Because kò síbi tí mo gbéṣẹ́ lọ tí mi ò gbàdúrà all the time pé Olúwa jẹ́ kó ní testimony ayọ̀, má dojú gbàgbọ́ tì mí. And my God is doing wonderful, which I am proud of my God. Ọlọ́run Lady K, Ọlọ́run iná ni, Ọlọ́run wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀, Ọlọ́run kan ṣoṣo tí ò pé méjì, ayérayé nínú àwọn ọ̀run. Òun ló gbìgbà tí ń gba láìlára, òun ló dúró tì mí, òun ló ń gbèjà mi jà, òun ló bá mi dójú ti àwọn ẹni bí tó wà ìṣubú mi. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe báwọn bí mi ò rí o, ẹ̀yin ìkà. Mo dẹ̀ rí pé ẹ̀yin náà rí wípé yes, Ọlọ́run wà bẹ́ẹ̀. Ìbá ṣe pé Olúwa kò tí wà ní tèmi, kí lèmi ò bá máa wí. Nígbà tẹ́ṣù gbógun dídé, ọpẹ́ ní f'Olúwa. Ọba mi olóore mo ṣe ká. Kábíyèsí rẹ̀, mo fọpẹ́ fún Jehovah tó gbà mí lọ́wọ́ ọ̀tá. Mo dúpẹ́ Olúwa. Gbogbo yín fans mi mo retí Christmas gift.
gbogbo ẹ̀yin tọ́lọ́run ti lò mí fún ẹ wọ́n pé mi ìtàn ọrú ẹ̀rù ẹ lò mí báyìí tó bá rò bá ẹ má wọrí wàá gbéṣẹ́ ránṣẹ́ sí i wọ́n ní kó tí ẹ má wọrí sẹ́ ẹ lò mí owó shipping ni màá ní kó send ẹ lò mí owó mi ni màá tún fi ship torí àánú borí gbà ó dẹ̀ gbọ́dọ̀ máa ṣàánú. gbogbo ẹ̀yin fáǹsì mi mo retí nǹkan ọdún ẹ má wọrí ọjọ́ bọ̀ lórí wa ẹ tó máa yes ìyàwó lè dé mo fẹ́ wá jèrè wòlíì ẹ wo ẹ subscribe sí YouTube ẹ tán notification rẹ a tún máa fàyà àti ìdùnnú a tún máa fi pàdé bí ìmọ̀ pé máa débi tí mo dé mo kàn fẹ́ ṣe ìdúpẹ́ fún gbogbo àwọn fans níbọ̀ tó yí ọlọ́run ọlọ́run ẹ mọ̀ pé inú ọlọ́run á máa dùn tó bá jẹ́rìí sí títóbi ìyanu rẹ̀ tó ń fi ògo ọlọ́run hàn èmi tún ti fògo ọlọ́run ẹ̀yìn tí inú bá wá ń bí tẹ̀wá wò pé Lady K give testimony Lady K gbé dáadáa ṣe tẹ̀wá ń lépa mi sí ibi ọ̀run kó bá mi yọ fíìsì ẹ̀mí yìí ṣáà ní kó bá mi yọ kó bá mi tọ́jú ẹ̀ síbì kan ó máa wúlò fẹ́ lómi kò wúlò fún yín mọ́ nìyẹn ẹ ṣé mo dúpẹ́ ire ògbólọ́dá customer.